Ọ̀pọ̀ nínú wa la máa ń gbàgbé. A rò wípé ó dáa tí a bá ń sọ̀rọ̀ nǹkan dáadáa, ó túmọ̀ sí owó. Torí bẹ́ẹ̀ mo yọ ogún pounds mo sì fi sínú àpótí. Kì í ṣe ìtumọ̀ ṣíṣe dáadáa nìyẹn. Ìyẹn ni títọrẹ. Bẹ́ẹ̀ ni tí o bá ṣe pẹ̀lú ọkàn tó mọ́ Alhamdulillah. Ṣùgbọ́n ṣíṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn lọ́kùnrin àti lóbìnrin, ìtọrẹ sì bẹ̀rẹ̀ láti inú ilé. Torí ẹ ni Ànábì Muhammad Sallallahu Alaihi Wasallam ṣe sọ síwájú pé èyí tó dáa jù nínú yín, ó lọ èdè ọ̀rọ̀ kan fún oríṣiríṣi àwọn èèyàn. Torí bẹ́ẹ̀ ó wípé khairukum li ahlihi. Èyí tó dára jù nínú yín, èyí tó túmọ̀ sí àwọn tó dára jù ni àwọn tó dára jù sí àwọn mọ̀lẹ́bí wọn. Gbólóhùn hal ó bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ aya sí dé gbogbo àwọn mọ̀lẹ́bí tó kù. Kò sí ẹni tí ó lè sọ wípé ọ̀rọ̀ yìí tàsé. Nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tírà ó wípé èyí tó dáa jù nínú yín ni àwọn tó ṣe àǹfààní fún ẹlòmíì jùlọ. Òmíràn sì wípé èyí tó dáa jù nínú yín ni àwọn tí ó dáa jù sí àwọn mọ̀lẹ́bí. Kò sí ọ̀rọ̀ tó tàsé. Àwọn mọ̀lẹ́bí rẹ ni àwọn tó súnmọ́ jùlọ. Kí ni àǹfààní kí gbogbo ayé jèrè rẹ̀ ṣùgbọ́n tí o bá wálé, o ní àjọṣe ikú àti ológun pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí ó ṣe kan ilẹ̀kùn, wọ́n gbọ́ bí o ṣe ṣí ilẹ̀kùn tàbí wọ́n ṣe bí o ṣe ọkọ̀ rẹ ṣe wọlé tí o bá ní ààyè tí ọkọ̀ lè gbà tí gbogbo wọn sì sáré lọ sápamọ́. Subhanallah. Kí ló dé? Torí wípé bàbá ti dé. Ìyẹn ṣùgbọ́n lóde òní ìyá ti wọlé wò. Subhanallah. Kí Ọlọ́run dáríjì wá. Kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé mọ ohun tó ṣe déédéé nínú ọ̀rọ̀ yìí? Lérò yìí a ní láti sọ nípa ọ̀rọ̀ méjèèjì. Subhanallah. Kí Ọlọ́run ràn wá lọ́wọ́. Ìyá àti bàbá ẹni yòówù tó bá jẹ́. Ṣùgbọ́n kí Ọlọ́run ṣe wá ní ẹni tí yóò ní ìwà dáadáa sí alábàágbé wa. Ta ló bẹ̀rẹ̀ ṣíṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí wa? Wàláì tí o bá fẹ́ wà lára àwọn èèyàn dáadáa, o gbọdọ̀ bẹ̀rẹ̀ láti inú ilé.